ohun tó ṣẹlẹ̀ lẹ́nìí ọ̀tá tẹ́ni ò ní nísìmí àmì o Tinubu was already ready for Niger war, so we are getting there gradually. Hope you people understand me better, because it is trapped to Tinubu government. So separation exists. Let me tell you something. Separation kò lè wáyé. That is the fact. Torí ẹ̀yin kan máa ń ronú wípé bóyá tó gun bá ti ṣẹlẹ̀ Nàìjíríà, separation máa wáyé, kò lè work out. The reason tí mo fi sọ bẹ́ẹ̀ fún ẹ ni pé má gbàgbé pé tí Niger tó ń jà lọ́wọ́, Mali tó ń jà lọ́wọ́, àwọn náà dàbí ẹni tó fẹ́ gba orílẹ̀-èdè ni o. Bí ẹ̀yin tẹ́ sọ pé ẹ fẹ́ ṣe Yorùbá nation, ẹ̀yin tẹ́ fẹ́ ṣe Biafra nation, ṣé mọ̀ pé ẹ̀yin náà fẹ́ ya kúrò ní ẹ fẹ́ lọ dádó, but ẹ̀yin sì máa wà lọ́ndà ECOWAS, ọ̀ndà tẹ́ ECOWAS lẹ́yìn sì máa wà o. Ìyẹn bí pé sì máa wà lọ́ndà G7, but Niger Republic àti Mali, Guinea nǹkan kan tán lọ yìí, àwọn ò ní sí lọ́ndà G7 mọ́, under Russia náà fẹ́ wà, torí Russia ti kúrò lọ́ndà G7, wọ́n fẹ́ wà lọ́ndà ti Russia. Ó ní wọ́n ń bára wọn fà yìí o. Àwọn tán fẹ́ lọ síta, ẹ̀yin tẹ́ sì fẹ́ wà lọ́ndà wọn jẹ́ kẹ́ ẹ lọ. Use your brain. Má tàn ọ́, ẹ kọ́kọ́ gbàgbé pé tí ogun bá ti ṣẹlẹ̀, Nàìjíríà máa break up. It's a lie. Èmi tún fọwọ́ ẹ̀sọ̀ pé kò lè break up. Kò ní mọ̀, kò lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ break up, ẹ máa jàjà break up lọ́tọ̀ ni. Tí ogun ò bá ṣẹlẹ̀, ṣé ẹ̀yin lẹ wà níbẹ̀ ní sórúkọ? Àní Níjẹ̀ fẹ́ lọ kúrò lábẹ́ wọn pápátá, kó lọ sí ọ̀dọ̀ àwọn míì ń lógún ṣẹlẹ̀. Ìwọ dẹ̀ tí ń jà látọdún ìwá pé wọ́n fẹ́ kanlẹ̀, ìwọ fẹ́ dá dúró tí ẹ máa ṣèjọba yìí, but ẹ máa wà lọ́ndà àwọn G7 Britain yìí, ẹ sì máa wà lọ́ndà ECOWAS, but wọ́n ní no, ẹ sì wà ní lábẹ́ Nàìjíríà ní kẹwàá. Biafra fẹ́ lọ. Má gbàgbé pé àwọn Júù Israel tí Biafra fẹ́ dúró lábẹ́ wọn, ara àwọn ECOWAS làwọn náà máa wà fún, kì í ṣe àwọn Russia. Wọn bá Russia lọ, kì í ṣe pé Russia làwọn dúró fún. Ara àwọn G7 làwọn náà wà pẹ̀lú o. Ara àwọn country tó wà lára G7 ni Júù wà o. Wọ́n dẹ̀ tún ní no, ẹ lè bára yín lọ, ẹ lè pín. Sudani tó pín, ara àwọn G7 náà sí wà under ECOWAS ní Sudani wà o. Still now wọ́n sì ń dáná, wọ́n sì ń fọ́ ìlú wọn pọ̀. Talkless of orílẹ̀-èdè tó wá fẹ́ lọ ráúráú. So ní pé yín ò lè break up. Ebe yìí sì máa wà lọ́dẹ̀, wọ́n sì máa rí resources yín jẹ, but wọ́n ní no, kò lè jọ. Ṣé bẹ́ẹ̀ yìí sì lẹ́, wọ́n sì máa tún lo resources yín, but wọ́n ní rárá, kò lè ṣẹlẹ̀. So ìwọ tó bá wà, àwọn tó wà lọ́ndà another place, àwọn náà tó ń bá jà, ìyẹn bí ipò lórí ibu gbogbo wọn, ẹ fún wọn lépè. Kò lè ṣẹlẹ̀. Tẹ́yìn bá ní pé tí ó bá ṣẹlẹ̀, Nàìjíríà máa break up. Nàìjíríà kankan ò lè break up. Go and write it down. Bí wọ́n bá ṣẹlẹ̀ ní Nàìjíríà lẹ́ni, àfi tó bá jẹ́ pé láàrin ara yín. But international war, external war, tọ́kọ̀gùn wá jà yín nínú ilé, kẹ wá níyẹn lẹ máa fi pín. Go and write it down. Kò lè possible. Tán bá ń tàn yín, tí ẹni news kan bá ń tàn yín, bóyá àwọn tó ṣe Yorùbá nation, kí wọ́n sọ pé tó gùn yẹn bá ṣẹlẹ̀, òpin Nàìjíríà nu fíìmù lẹ́sẹ̀. Go and write it down. Ìwọ gangan jókòó kó gbọ́ pọ́lú ẹ̀ sọ̀kalẹ̀ pé táwa tí Yorùbá bá pín, ṣé bí a sì wà lọ́ndà Britain, a sì wà lọ́ndà ECOWAS, ó wáyé kán lè fi wálẹ̀, wọ́n sì máa rí resources wa náà. Kì í ṣe pé a fẹ́ lọ bá Russia ṣe, kì í ṣe pé a fẹ́ lọ bá àwọn bòmíì ṣe, ara àwọn under G7 náà la mà sí máa wà. But wọ́n ní no, wọ́n ń dà yín rú, wọ́n ń ba ogun tẹ́ ń ṣe jẹ́, wọ́n ní kò sáàyè, wọ́n ń lu àwọn ìjọba yín láti fọ́jú ẹ̀kọ́, wọ́n ń kówó fún torówó nìkan náà mọ̀ láti dà nǹkan rú. Àwọn tó wá láwọn fẹ́ lọ lọ́run kán máa lọ yányán, wọ́n tún gbógun dìde sáwọn yẹn náà, wọ́n tún ní kò sí nǹkan tó jọ. Ìgbà tí Tinubu ò tí débẹ̀, Niger Republic ò bẹ̀rẹ̀ jà, but wọ́n fẹ́ lo Nigeria as a scapegoat láti kojú Nigeria. Ìwọ wá ní Yorùbá kan, Nigeria máa pín kíni, kò lè pín. Ẹ gbà tí yín lọ́tọ̀ ni. Ẹ gbọ́dọ̀ ní determination lọ́kàn yín.
ẹ̀yin fọkàn sí pé tó bá ti wá kógun ja Nàìjíríà yìí ẹni bá kú ló máa gbé tó máa kú ló máa kú tó ń sọ fún yín nìyẹn wọn ò tún continue ni wọn ò tún yín brand ni wọn ò tún continue pẹ̀lú yín ẹni kan máa waste inú yín àwọn ẹ̀jẹ̀ tán nídìí láti fi ṣe ètùtù ECOWAS tán fẹ́ fi ṣe ètùtù ilẹ̀ Nàìjíríà náà ti fẹ́ lò Àbújá náà ti máa ń jẹ́ so that wọ́n á wọ́ tán lọ àmọ́ pé ohun tó ṣẹlẹ̀ nínú ENSAS yẹn tán ṣe ìrúbọ àgbáyé ìrúbọ ECOWAS inú ENSAS ẹ máa dúdú àwọn ọmọ tán kó lọ àwọn ẹran tán jẹ wọ́n tún wá fẹ́ ṣe mí pọ̀ gbogbo Nàìjíríà náà ti fẹ́ jẹran lọ́tẹ̀ ìwọ sit down there kó mọ sọ pé tógun bá ti ṣẹlẹ̀ Yorùbá nation máa lọ Yorùbá nation kankan ò lè lọ Biafra kankan ò lè pín Biafra máa dá tiẹ̀ Nàìjíríà Yorùbá máa dúró tiẹ̀ ni jọ kojú Nàìjíríà ni wà máa fò ránṣẹ́ sókè fáwọn ECOWAS ṣé bẹ́ẹ̀ mi sọ fún yín ní November go and check my record that is what mo fi ní kò sí tẹ́lẹ̀ ṣe lórí page mi I can never delete all my videos I can never delete my page because I've already worked mo sì ṣe sẹ́yìn go and check my record nígbà tí mo ṣe kéèsì nígbà tí Sunday Igboho nígbà tó sì wà ní tí Sunday tó sì wà nínú prison mo sọ fún pé ECOWAS wà lára àwọn tó hold ẹ̀ ní Kútọ́nù go and check my record before kó tó wá di pé ẹ̀kọ́ lẹ́tà lọ sí ECOWAS lókè kó tó wá di pé wọ́n release ẹ̀ sínú ilé wọ́n fi sínú ilé mo ṣiṣẹ́ ńgbà náà lóru lọ check ẹ̀ lóru ní November ní 2021 ni mo ṣe program yẹn tí mo kàn jókòó mo ní ẹdún náà kí gan ni táwọn owó gan ló hold máa ní gan ta ló hold ẹ̀ gan kí ló ṣẹlẹ̀ gan mo bá dìde lóru ọjọ́ náà lóru ọ̀rọ̀jọ́ mo ní mo fẹ́ máa Google bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní Google nù pé Benin Republic àwọn owó gan ló kó Benin Republic lẹ́rú àwọn owó ló ń fún kí ló wà nínú Benin Republic kí ló ń ṣẹlẹ̀ gangan ibẹ̀ mo ti rí mẹ́ni tí àṣírí àwọn gan ECOWAS wà lára àwọn tó hold yín ECOWAS wà lára àwọn tí ò fẹ́ kí Nàìjíríà kó pín bẹ́ẹ̀ mo sọ fún yín that's what fi capital sí torí ẹ̀yin ní giant Africa ẹ̀yin lẹ ní resources tó pọ̀ jù ìgbà yẹn ni àwọn àṣírí yẹn bẹ́lẹ̀ tẹ́ẹ̀mù yẹn ni mo wá bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹ gbọ́dọ̀ lọ ṣe ìwádìí ẹ kọ lẹ́tà lọ sí òkè ECOWAS máa ń parẹ̀ àṣẹyìnwá ṣe ìbọ̀ kọ́lẹ́kọ́ lẹ́tà tẹ́sí bí pé tẹ́ni kọ́ ló sọ̀rọ̀ omi tí mo ń fún iná ọpọlọ́nù Yorùbá nation ni ṣé ìrònú ECOWAS tẹ́lẹ̀ mo ṣe program yẹn láàrin ọjọ́ méjì lera wọn mo fi ṣe ECOWAS gangan ní kẹ́kọ́ lẹ́tà sí kì í ṣe Nigeria government kì í ṣe Benin Republic ECOWAS ní kẹ́kọ́ lẹ́tà sí lókè nígbà tẹ́ wá kọ lẹ́tà fún ECOWAS ṣé ẹ̀rí return sẹ́yìn lẹ́ni brain yẹn ọmọ ológo is your brain here but the brain that you are using ẹ fẹ́ máa dàrú èpè lẹ́gbà máa fún yín ní èpè tẹ́gbà kulẹ̀ tiwa torí èmi ò lè máa fún yín níṣẹ́ kẹ́mi máa ẹ̀yin tẹ́ ń sún tẹ́ ẹ̀ lè gbá rìṣàṣì kẹ́mi wá máa fún yín ní iṣẹ́ kẹ́ wá máa lo iṣẹ́ yẹn láti fi ṣiṣẹ́ kó dẹ̀ máa wọ́ọ̀kì fún yín kẹ́ tí wọ́n máa gbógun ti ọpọlọ tó ń ṣiṣẹ́ yẹn ṣe pé ayé yóò rùn yóò tẹ̀nu ẹ̀ lè gbógun ti ọpọlọ tó ń fún yín níṣẹ́ èmi bẹ́ẹ̀bì láti mo rẹ́dì láti ṣe n ò gbé ìbò ṣùgbọ́n n ò lè bọ́ sórí news kí n mọ̀ ká tó wà bẹ́ẹ̀ kí n mọ̀ ká a mọ̀ tàbọn ni ṣùgbọ́n n lè ka kí n mọ̀ túmọ̀ tán sọ bẹ́ẹ̀ àbí kí n wá ní mo fẹ́ táìpù nǹkan mi ní mọ̀ tí mo fẹ́ táìpù mo máa táìpù tí mo máa kọ́kọ́ rẹ̀ tì ní ìkọ́ torí pójú mi díhùn bí mo ṣe ranjú mọ́ kámẹ́rà ní tí mo ti pé dí méjì mi ìdèlé lo gíláàsì ó sáré pé sálẹ̀ ojú mi orí gbogbo bí bó ṣe wú ìyẹn mi pojú ń dùn mí ni mi ò ṣe lè kà nǹkan lọ dáadáa mi ìdẹ̀ fẹ́ kí gíláàsì mọ́ mi lára I have glass but mi ó kà wà ìyá mi ìfẹ́ lo gíláàsì kó mọ́ mi lára ló fi máa rí mi tí bá ti lè ń kà nǹkan bí bá là kàrọ́ bá mi á ti di méjì mọ́ mi lójú á ti di méjì tí máa rí mi tí máa ń kàwé bí ìgbà tí ọmọ tuntun bá ń kàwé àfi tó bá yẹ pé mo gbé ìwé yẹn lọ́wọ́ mi bọ̀ kí n ranjú mọ́ iná kámẹ́rà kí n máa kà ó máa tà sí àyàfi tó bá yẹ pé fóònù mi báyìí ni mò ń lò tí mo ń gbé báyìí tí mo ń kà bọ̀ pé mo ranjú mẹ́ta ó máa pọ̀ jù lójú mi mi ní lè rí sẹ́yìn wá ni mi ní lè mọ tán kọ síbẹ̀ gbà tí mo gún ibẹ̀ ni mo ti rí àṣírí owó pé Nàìjíríà gan ló dowó rú gbogbo àwọn ECOWAS yẹn fẹ́ máa ná irú owó kan ibẹ̀ ni mo ti mọ̀ pé Ọbásanjọ́ wà lára àwọn chairman ECOWAS Ọbásanjọ́ náà wà lára wọn kí ni orúkọ máa nìyí Abdulsalam Abubakar òun náà wà lára wọn bàbá Wọlé Ṣóyínká ó dẹ̀ pé òun náà wà ń bẹ̀ yẹn because mo bó bá ẹsẹ̀ kúrò bẹ́ẹ̀ ni bọ̀tò náà wà lára mo ka kan wọn nǹkan yẹn ní táìmù yẹn tí mo rọ́rùkọ àwọn ọmọ Yorùbá tí mo yà so Ọbásanjọ́ náà wà lára àwọn pípù ìṣá òun náà wà lára wọn ó wá lè jẹ́ pé bóyá òun náà fóun náà ṣe chairman bí wọ́n ṣe fi Tinubu jẹ chairman níbí ìgbà náà o torí wọn náà fẹ́ máa nárú owó kan pé Nàìjíríà ló yarí pé rárá àwọn ò lè nárú owó kankan náà pé Nàìjíríà ló dàrú gbogbo wọn fẹ́ máa náwó kan náà ni ẹ lọ check ẹ máa tún lọ tún program yẹn mo máa lọ wá máa wá tún replay
màá wá tún replay fún yín kẹ́ tún wò iṣẹ́ tí mo ṣe ní time yẹn nígbà tó pé tẹ́ bá ti ṣe lè kọ́ ni bó ṣe lè kọ́ ni mo ní ẹ má wulẹ̀ dára yín láàmú ẹ tó hold yẹn kó wá sí ni kí fún Kánú tẹ́ ń wò yẹn kó wá sí ni ECOWAS ló hold ẹ̀ kalẹ̀ àwọn ECOWAS ni wọ́n ń pàṣẹ pẹ̀lú EU lókè ṣé UK fẹ́ sọ wípé òun ò mọ tó kò yẹ kán gbèjà Kánú látijọ́ ẹ̀ wọ́n lè gbèjà rẹ̀ ṣé Sierra Leone tí wọ́n ti gbé Tinubu wálé ní ibo náà ti gbé wálé náà Kenya bọ̀ kì í ṣe Kenya gangan náà ti gbé kí ni wọ́n náà ti gbé Ethiopia ni wọ́n ti gbé ṣé àwọn fẹ́ sọ pé àwọn ò mọ̀ pé ìlẹ́gà ní tán ṣe yẹn wọ́n kidnap èèyàn nílùú wọn ní ìlẹ́gà wọlé wọn ò dẹ̀ tí ì sùn Nàìjíríà láti máa kidnap èèyàn lẹ́sà àjọmọ wọn ni wọ́n gbàgbé pé Sierra Leone náà ara àwọn ECOWAS ní Sierra Leone wà. Ara wọn náà ni ní dáa fún yàrá ìyá ẹ̀ fún lórí ètò lórí burúkú don't talk to Tinubu don't Aṣíwájú is number 1 in Nigeria don't talk or olódo talk ó wá kọ túkù to him like ordinary person. I beg you, stop it. If you want to advise, fuck away. Kókó ṣì lọ. Ayẹyẹ máa bá sọ yín. Ẹ dànù bí omi ẹ̀sán. Wọ́n ta ni Tinubu. Ó dàbí pé ẹ̀yin gan máa ń fẹ́ kí n na Tinubu lẹ́gbàá. Tó tẹ́ mọ̀ pé tẹ́ bá ti ń sọ àwọn ọ̀rọ̀ yẹn, ó máa ń jẹ́ kí n fún ní, ó máa yẹ kí n fún Tinubu ní ẹgbàá. Ó máa ń fún mi ní, ó máa ń jẹ́ kí n fún Tinubu. Torí bí àwọn tẹ́ máa ń sọ pé kì í ṣe Tinubu is not ordinary. Táwa ni kì í ṣèyàn ni ordinary person. Tinubu is ordinary person. He's a human being like you. Tinubu is a shoe. Má jẹ́ lọ́bẹ̀ wọ́n kàn jẹ́ kí n nà ní kòkó wọ́n jẹ́ kí n tó ṣépè fún ẹ ó dẹ̀ pé àwọn olórí burúkú máa fẹ́ kí n fún ẹ lópè wọ́n máa fẹ́ kí n fún dànkan rú ọ̀tí mi ní jẹ́ kí n máa sọ lọ díẹ̀díẹ̀ torí àwọn ilé kan fẹ́ kí n tún bẹ̀ jà wọ́n fẹ́ kí n tún nígbà òní kí n tún nọ́ọ̀kì orí ẹ̀ ìyẹn má jẹ́ nọ́ọ̀kì ẹ̀jẹ̀ fi ẹlẹ̀ bá mo ìrẹ̀lẹ̀ tí mo bẹ̀ sọnù tó bá kọ kí n nẹ́ ń kó máa ná ẹ̀ kò kò sẹ́ni tó máa kọ́ mi. Mo ní ECOWAS ó wà lára àṣòro tí Nàìjíríà ní wọn ò ní fẹ́ kí Nàìjíríà pín nínú ọ̀rọ̀ yẹn ni mo ti sọ nígbà náà pé ECOWAS tẹ́ ń wò yẹn Nàìjíríà ó ń provide fún gbogbo country yìí Nàìjíríà ní a lot of benefits resources tẹ́ ẹ rò pé yìí nìyẹn America ń jẹ ń bẹ̀ Canada ń jẹ nínú resources yìí o níbi money laundry tẹ́ ń kó jáde money laundry tẹ́ ń ṣe jáde wọ́n ń jẹ ń bẹ̀ Britain jẹ wọ́n ń lo crude oil yín wọ́n ń jẹ nínú laundry yín money gbogbo tẹ́ ṣe America ń gba crude oil wọ́n ń gbà nínú resources yín bẹ́ẹ̀ dẹ̀ tún ni pẹ̀lú wọ́n tún money laundry tẹ́ ń ṣe lọ sílùú wọn Japan náà ń jẹ níbẹ̀ because ara wọn G7 ni ṣé wá tiẹ̀ rí France tó wà ń tòsí yín business tí Tinubu níbẹ̀ yẹn kì í ṣe kékeré ọ̀tọ̀ ní ayé tiẹ̀ òun náà tún ń gbà nínú resources yín ìdíwá nìyí àwọn gáàsì tẹ́ ń ṣe lọ sí Algeria ẹ láwọn gáàsì tán ń fọ́n síta gbogbo àwọn gáàsì táwọn tó ń lò ní country yẹn tó wọ́n lọ́dọ̀ ti yín àwọn yẹn kò wọ́n lọ́dọ̀ tí wọn gáàsì ò wọ́n lọ́dọ̀ tí wọn èló ni wọ́n ń ta mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín o èló ni gáàsì ṣé 10 kg sí ni èló ni gáàsì 10 kg cylinder tó máa ń ga yẹn how many kgs ni cylinder ele tó máa ń ga yẹn ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ni cylinder ele tó máa ń ga yẹn ni mò ń sọ ele tó kì í ṣe kékeré táwọn èèyàn máa fi ń dáná nulẹ̀ o ele tó máa ń ga tó jẹ́ pé wọ́n máa ń gbélẹ̀ tó máa fi ń tan generator tó máa ń gbé síbi ẹ̀gbẹ́ generator tó máa ń ga yẹn tó máa ń gbé sí àwọn nulẹ̀ táwọn tó máa ń nínú ilé máa ń lò kitchen tó jẹ́ pé wọ́n máa ń lò mọ́ gas cooker yẹn ẹ jọ̀ọ́ ṣe bí 10 kg